Ìfẹ́ ìgbẹ́lẹ̀ olóòmà àwọn ọmọlẹ̀ tó nà á. Ọwọ́ tí ìgbà tá a kọ́ ní gẹ tá a kọ́ ní ọkọ́lé bẹ̀ ìjọba làwọn akọ̀wé sí akọ̀wé sọ́lọ́pàá akọ̀wé sí Ministry of Land pèsè ìlẹ́kùnlẹ̀ bẹ̀ torí pé àwa yìí kọjá àyè wa lórí ilẹ̀ tíjọba bá ti kà lọ́wọ́ wa. Ẹ wo ilẹ̀ ìrọ̀ ní ẹjú kà láti láti kò sára lọ́sùn lọ́kọ́lé bẹ̀ ilé ká kọ́ lójú. Tíjọba bá ti dalẹ̀ lọ́wọ́ wa, àtún máa dáàbò bò ní. Nígbà rí jẹ́ kọ́lébẹ̀ láti lọ sí lọ́sọ̀tàkẹ́ wá wò ó ẹnìkan ní kọ́lébẹ̀ yóò. Ọlọ́pàá sì sọ fún àwọn pé níbo ni wọ́n débẹ̀ pé ó kó fẹ́ lọ́kọ̀ọ́. Àwọn ọmọ ilẹ̀ lórí ìdí sí ìdára àdóṣù.